Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Thank you.
She
nítorí pé ẹ̀yin wẹ̀rẹ̀ kí lè bá rẹ̀ mú ṣe ẹ̀ṣẹ̀ wo lè bá rẹ̀ mú ṣe kí lè pé bàbá yìí ṣe ẹ̀ṣẹ̀ wo lè bá rẹ̀ mú ṣe ẹ̀ṣẹ̀ wo lè bá rẹ̀ mú ṣe jẹ́ mi bẹ́ẹ̀ jẹ́ mi bẹ́ẹ̀ jọ̀wọ́ tẹ̀lé mú ọjọ́ Ẹ̀bá tọ́jú ìdí owó treasurer àwọn ọmọ ìbí ọmọ bàbá òbí treasurer fún ìbí ẹ̀yọ́ lórí ẹ̀ máa wọ ẹ̀mọ́ ẹ̀rọ olórí ìjà rẹ̀ mú àlè bàbá bàbá ò bàbá àlè bàbá náà ó pé bàbá alárẹ̀ bàbá náà ó pé bàbá àlè bàbá ní. Ẹjọ́ torí bàbá ẹlàdújọ kan bí ẹni tí kò lóṣó. Olúwa ṣìnà ní òru agbada sí burúkú olùkọ́ Olúwa ṣìnà ní aláyé ńlá láti wọ́n pẹ́lẹ́ lórí àdéjù lóru Olúwa bọ́ọ̀nà bàbá sí ojú láìláì torí pé wọ́n náà ṣàbà tí èèyàn jẹun. Ó ń bọ́ rẹ̀rẹ̀ bí iṣẹ́ àbábà kẹ́kọ̀ọ́ ní wọ́n gbá ẹ̀mí. Assistant is secretary. I will take us
àwọn láti ọjọ́ ilé ológun dúdú ká àbọ̀dìgbà ara àjùmù ẹ̀jà yẹn lọ bí ẹni dẹ̀ṣu o ẹ̀jà yẹn lọ bí ẹni dẹ̀ṣu. Èèyàn tó ń bá olúgbà ààrẹ àkókò àkókò àfẹ́fẹ́ ọmọ tàlàyé mi Àjàní Àjàní abẹ́ mi wá sí i òní akínlágbá mi jù lórí ìbàdàn. Ojúkọ ọjọ́ lọ́dẹ ọlọ́dẹ mi láti ẹni táwọn máa fẹ́ràn Àjàní ó rọrùn. Báwo lọ ọmọ owó jọ òfìkì mi. Àwọn jayé bá ṣe ń jayé, ta ló gbà bá ṣe ń lé gbà. Torí báyé kan ló wà, ayé ò ní bá jù, oúnjẹ yẹn bá ti jẹ lẹ́yẹ máa gbogbo nǹkan ẹ̀jẹ̀ kàjáyé. Ẹ̀yà ẹ̀jẹ̀ kàjáyé. Ẹ̀jẹ̀ kàjáyé. Orí àgbọn kò sá gẹ́gẹ́ bó múre bó bá. Púpọ̀ ẹ̀bẹ̀jà bó múre ní ọ̀pẹ. Ọ̀pẹ mi tìtì, mo wá ṣe ìtọ́jú olóró. Òjò gbajúmọ̀ gbàgbọ́ sí i. Òjò máa gbà mí, kó máa pò orí ẹ̀gbọ́n. Òjò máa gbà mí, kó máa pò orí ẹ̀gbọ́n. Orí ẹ̀gbọ́n, wọ́n lè wọ́n bá. Wọ́n wà orí ẹ̀gbọ́n, wọ́n bá ayé lèlèlè wọ́n bá. Wọ́n wà àwọn máa lè gbókùn ọ̀nà tó ní ìgbàwọ̀ náà. Àwọn wo ogójì òṣèkọ̀ wọn bò lógójì yẹn. Sọ́bẹ̀ sára sọ́bẹ̀ ogójì òṣèkọ̀ wọn bò ó gbọ́ ó sọ́bẹ̀ ṣé ọmọ bàtà gẹ́gẹ́ kọjá àlọ́kọ̀ tí ó ṣe fọwọ́ bọ̀ ìràwọ̀ tí ó ṣe fọwọ́ bọ̀ ọgbọ́n tí mo ṣe ń jù pàjù sẹ̀ ó yẹ lọ́wọ́. Gbogbo bí mo ṣe ń jù pàjù sẹ̀ gbogbo bí mo ṣe ń jù ní jù olóògùn dúdú ní abẹ́ni gbogbo bí mo ṣe ń jù ní jù.
sókun mi nà. Sọ́tún kọjá ọ̀dọ̀. Èmi ò tún lòkun mi nà. Sọ́tún kọjá ọ̀dọ̀. Èèyàn bá lọ sí Amẹ́ríkà. Lóde Germany ìdèlú London. Lóde Canada South Africa. Malaysia sí ìlú London. Títí tó fi dé Nàìjíríà. Ẹ sọ fún wọn pé lẹ́yìn Ọlọ́run ní lẹ́yìn Ọlọ́run àtúbọ̀ lọ́wọ́. Àdàmú àjọ ìjọba láyé bá. Ẹlẹ́rúkọ máa ń jọ lọ́la ìfà. Gbogbo iye máa jọ lọ́la ìfà. Síbẹ̀ yẹn máa jọ lọ́la ìfà. Gbogbo ní mọ́tò máa jọ lọ́la ìfà. Ẹgbẹ́ Muhammadu Rasulullah. Bóyá ọba mi tọ́lọ̀ ń tóbi. Àbáyé àkèrè ẹgbẹ́ ọmọ ń tóbi. Ìwọ kẹ̀kẹ́ ní kókè. Ìwọ kẹ̀kẹ́ ní kókè. Bóyá ẹ̀yẹ kẹ̀kẹ́ ní kókè. Ẹ̀yà bá mi tọ́lọ̀ ń tóbi. Ẹ̀yà bá mi tọ́lọ̀ ń tóbi. Láti gbé wọ́n sì kékeré níbo la wà. Ìlà la wà. Yẹ́ ṣe lé fún ọmọ lẹ́bẹ̀ yìí ká. Jẹ́mi ní fún ọmọ lẹ́bẹ̀ yìí ká. Ayé ṣàjọ fún mi ní ìlú ògbọ́jọ́. Àwọn tí ta àwílò kùkù bá. Àwílò. Àbúrò tajà ń wá lóbi ìgbòho ọjọ́. Bàbá àwílò Kaduna connection ṣáná lé ọgbọ́n lọ́lé àwílò. Àwílò, 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 èmi ni mo mọ bí wọ́n ṣe ń gbé ọ̀dọ̀. Gaskiya majiji, nobody want it. Brazil, gaskiya majiji, nobody want it. Nobody want it. Nobody want it. Just
láyé ńlá ọmọ tajà nínú Wàsíù ọmọ Wàsíù ọmọ tàláyé ní ìjọba Gaskiya Wàsíù máa wọlé gbogbo branch two lọ́wọ́ ẹ lọ́wọ́ ọlọ́wọ́ ọba ló ṣọ́ láyé ìbáṣe pé yàn ní wọ́n máa ti pé ní Gaskiya Wàsíù oríire ọlọ́pàá bá ti yẹ jẹ́ Gaskiya ọlọ́pàá bá ti yẹ jẹ́ 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 ọlọ́pàá bá ti yẹ jẹ́. Ayé ló sọ bó ní jẹ́ nìkan ò bá bàjẹ́ lọ́wọ́ ẹnìkan ò ní yá. Alájí Wàsíù, Gaskiya, Alájí Wàsíù, Gaskiya. Gaskiya, gbogbo branch two àlàyé mi lọ́wọ́ ẹ̀ ló wà. Adíyájí Wàsíù, Gaskiya. Jagun lábíyọ ọmọ títí yá nílá. Gaskiya, Adíyájí Wàsíù. Owó bàbá rírì wà mọ́. Adíyájí Wàsíù. Ẹ ṣayé fábàáyé mi. Adíyájí Wàsíù. Ẹ ṣe kí ni ẹ fábàáyé mi. Adíyájí Wàsíù. Àwọn ọmọ ọ̀nà tó bá ẹni jẹ dìde lọ́jọ́ Jésù. Àwọn ọmọ òfò, àwọn ṣíẹ̀lẹ̀ tó bá ẹjọ́ Jésù. Ìgbà tí wọ́n fún ẹ̀ lọ́wọ́rí Blashu. Ìgbà ọgbà pẹ̀lú ọ̀nà tó ń bọ̀ fẹ́ ẹgbẹ́ mu. Gaskiya, tani ọ̀ṣà ìmọ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ̀kẹ́, ìrẹ́bọ̀ wọn Wàsíù. Ọ̀rọ̀ àtọ́ ọba ọ̀rọ̀ àdá ọba ọ̀rọ̀ bìbísì. Ọmọ onílọ̀ ọba ìgbé báyẹn Wàsíù. Bàbá aláyé mi yẹ. Ẹ̀ṣẹ̀lẹ̀ fara yẹ mi kéèké. Mọ̀jì tí mo fẹ́ tẹ̀lé torí Gaskiya ó yá. Ìwọ àti tani níwájú Wàsíù mi. Ìwọ àti tani níwájú tani.
Honorable Gomaju, JJ no wale, àbúrò tó bá ṣe gbẹ̀láàjì, ṣe yẹ fọ́, àjùmọ̀ kọ́, bàbá láyé náà kọ́, gómìnà wa, ìyẹn náà ṣe títíà, ṣe yẹ ọmọ tí Mákindé, bàbá láyé Abíọ́dún, ẹjọ́ ọwọ́ tó pọ̀ fẹ́ ní ìgbà. Ṣèyí ọmọ Mákindé òní dá abẹ́ni gómà. Oṣooṣù ọmọ Mákindé, Ṣèyí oṣooṣù ọmọ Mákindé, oṣooṣù ọmọ Mákindé, bọ́lá ọmọ Mákindé òní dá abẹ́ni gómà ní ẹ̀mí. Sọ pé ọ̀gá ń bọ̀, ọ̀gá ń bọ̀. Ẹ̀dúró dédé, ẹ̀dúró dédé, ọ̀gá ń bọ̀. Ṣèyí bọ̀, ọ̀gá ń bọ̀. Ṣèyí bọ̀. Ẹ sọ pé ọ̀gá ń bọ̀. Ṣèyí bọ̀, ọ̀gá ń bọ̀. Ṣèyí bọ̀. Mo sọ pé ọ̀gá ń bọ̀, ọ̀gá ń bọ̀. Ẹ̀dúró dédé, ẹ̀dúró dédé, ọ̀gá ń bọ̀. Ṣèyí bọ̀. Jẹ́ ìṣòro tó náà lẹ́kùn, ọmọ tí màá mú ojú náà mi. Ẹ jẹ́ kí jẹ́jẹ́ gbogbo fún mi torí tí bàbá mi máa bọ̀ ẹjọ́ níbi ṣayé. A lè sọ pé torí pé ẹjọ́ náà lẹ́kùn, ká má jayé náà àbí náà ayé kan ló wà. Torí pé àjọ ṣẹ́nu ká máa jayé àìwáyé lẹ́ẹ̀mejì wọ́n ṣe bí wa náà bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ àjayé jẹ́jẹ́ ní ẹ̀jẹ̀ ló bá mi. Jẹ́jẹ́ ní ẹ̀jẹ̀ ló bá mi. Torí pé ìgbà ló bí gbà ń lò. Èmi náà ẹ̀jẹ̀ ló bá mi. Kàṣíà ó ń jayé yẹn o. Chọ́bì òun náà ń jayé yẹn o. Gbogbo ilẹ̀ ń jayé o. Ẹ̀sùn tá a ti jẹ́ ìyẹn ó ti lè tàbí. Kàṣíà òun tá a ti jẹ́ ìyẹn ó ti lè tàbí. Ọkọ̀ ìjàpá mọ́ṣúlájì ó ti lè tàbí. Ìbùtù yẹn tí wọ́n ń sọ ó ti lè tàbí. Èmi náà fẹ́ jẹ́ lè fà mí. Ọmọ fàmójú ní ìjẹ̀jẹ̀ mi. Àwúrẹ́ bá tó máa ṣẹ̀yẹ mi. Ọmọ bá mi kì í ṣẹ̀yẹ. Ìyẹn fún tọ́jọ́ mi. Sọ pé mo ní happy birthday in Arias. Ṣẹ̀yẹ long life and prosperity. Ọlọ́run abájá kọ́ pẹ́láyé. Gómìnà kì í jókì. Ọ̀pọ̀ ní wọ́n gbé ṣe pé ọmọ wọn pẹ́wù. Ṣẹ̀yẹ ọmọ tí fáwọn jù rẹ̀ mi. Àbúrò tí ìsẹ́sẹ́sẹ́sì mi. Ọmọ tí Mákindé mi ṣe yìí. Ṣẹ̀yẹ we just want to say happy birthday to you. We just want to say happy birthday. Ọjọ́ bá Ṣẹ̀yẹ we just want to say happy birthday to you. We just want to say happy birthday to you. We wish you many happy returns, long life and prosperity. We wish you many happy returns, long life and prosperity. We just want to say happy birthday to you. We just want to say happy birthday. Ṣẹ̀yẹ happy birthday to you. Happy birthday.
àbúrò tàlàyé mi ṣẹyẹ gangan èèyàn tàlàyé mi Wàsíù mi gaskiya mi Wàsíù mi branch two chairman Wàsíù mi tàlàyé mi gaskiya bàńtọ́jú chairman olórí bàbá Àjàní adé mi Wàsíù mi àlàyé mi jẹ́ mi ọ̀mọ́lẹ̀ bá o. Ó ṣe jẹ́jẹ́ ní. Ọmọ Joseph jẹ́jẹ́ àlọ́wọ́ rẹ̀ máa wọ lẹ́sà. Ẹ máa wọlé alájí mi tajú nínú. Ẹ bá ń pa ìtajú nínú. Jẹ́jẹ́ máa wọlé sá. Ẹ̀bùn fàlàyé. Ẹ̀ṣẹ̀ ní fàlàyé. Jẹ́jẹ́ ọmọ Joseph. Àpapọ̀ ẹ̀ máa wọlé. Babaláyé mi tajú nínú. Àwọn tàlọ́wọ́ lẹ̀ bá mi kí. Gaskiya ìgbésẹ̀ wọlé. Jẹ́jẹ́ ó pàpàpà ó pọ̀. One, two, three, four. Ẹyọ nígbà ọmọdé yìí ní ilẹ̀ tó lé kú. Àlọ́wọ́ lẹ́bi òun ẹ̀ máa wò lẹ́sẹ̀. Àlọ́wọ́ lẹ́bi òdúrú nínú. Ó ṣe jẹ́jẹ́ iná onítọ̀wọ́ òwe. Àbúrò ti ṣẹ̀yẹ kábòjú omi. Àlàyé ni ẹ̀yìn lọ́mọ ti ṣẹ̀ṣẹ̀ lẹ́sìn. Ákìlẹ́ mi, Abíọ́dún mi, ìṣe yí ọ̀gá wa. Ọ̀gá bò, ọ̀gá bò. Ẹ̀dúró dédé, ọ̀gá bò, ọ̀gá bò. Ó ní náà ṣe ọjà ti dé, ọjà ti dé. Ọjà ti dé. Ọjà ti dé. Ó ṣe mọ gbogbo jẹ́jẹ́. Pàdé mi bí o ti mọ́ náà jáde. Àgbà náà ò ní wọ́n bẹ̀ láíláí. Àtúbọ̀ máa pọ̀ sí olórí ire. Alówó lẹ́yìn lọ́wọ́. Asọ́nù lùdì. Babaláyé lùdì. Gbogbo ìjọ àtàwọn ọmọ lọ́wọ́. Bá ṣe tọ́jú mọ́gàjì. Adégbòkè ló jẹ́ àkímù mi. Àkímù mọ́gàjì mi. Olúyọ̀lé mi. Àyànwálé owó yàwó. Ọmọ Àyànwálé. Àyànwálé. Aliyaji Wàsíù, gaskiya Aliyaji Wàsíù, gaskiya o Wàsíù, gaskiya àwọn gbogbo lè mú ẹ bá tọ́jú àdáǹtì mi, gaskiya gaskiya. Orí ẹni ló sọ ní àdáǹtì mi. Àdáǹtì àdéhùn. Ẹbí ọ̀fẹ́
ṣìṣì àmọ́ ọmọ ládé ń ké sẹ́miu 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 ọmọ ọba ẹja yẹn lọ iye ní ilé ṣu ẹja yẹn lọ iye ní ilé ṣu. ọmọ ọba ọmọ ṣe fáìfọ sẹ́miu àwọn ọjà yìí á dé mi ìyẹn òjijì olú ó ní kọjá jìpọ̀ Àjàyí Adé àwọn tají gbọ́dọ̀ mi wá tọ́jú wá sí fáìfọ yìí wá sí wá tó ojú oúnjẹ wá sí ìyá ají gbọ́dọ̀ ẹ bá mi kí ẹ bá tọ́jú ọmọ wa lúkúlúkú lúkúlúkú ẹlùkú lẹ́lẹ́ ọba omi tó yẹ lóko mọ́nà òun ní jẹ́ ṣàlàyé ikú wa àwọn ti bá jù ẹ bá tọ́jú ọmọ ọlá sẹ́mi Friday ìpàdé ní sẹ́mi àwọn ọmọ tí bá lọ́ máa jà láṣẹ kó wọn lérú láyẹyẹ ní Ìbàdàn ní ilé tíá Sẹ́miu ní Ìbàdàn. ọmọ ọlọ́mì ní Ìbàdàn bàbá tiwa bàbá tíá ṣé yọ̀wọ̀ wèrè ní Ìbàdàn o ọmọ ọlọ́sẹ̀ ní Ìbàdàn ọmọ ọmọ sí. Ìbàdàn ọmọ ọlọ́lá ni wá ọmọ aláyé ni wá ọmọ ọkùnrin àtọmọdé ní ìjọjára a ó sì máa rè ọdún ìlú ọ̀fẹ́sẹ̀rẹ̀ ìlú àti ọmọ máa ta ló sọ pé kó o máa. Ajúlọ̀rọ̀ tó ń jẹ ta orí mi, mo dúpẹ́ dúpẹ́. Aláàjì ìwà rẹ̀ náà ẹ̀ máa fẹ́ o. Ìwà rẹ̀ ní ọmọ tó wọ́n wá ní. Òun ṣe ìlà ìdáná bàbá yìí. Ìlà 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 ẹ̀mú wa. Ìlà bàbá yìí. Ayé lọ ṣe.
Ẹ sọ pé olóṣèlú bá mi lálejò náà ti ṣe ìjẹ yá kì í jẹrẹ sí kábọ́dì. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.